A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn Tèmítọ́pẹ́ Àjàyí ti ṣàlàyé wípé ààrẹ àná Muhammadu Buhari ìbá má ti rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC gbà láti díje du ipò ààrẹ bí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ Àjàyí yìí ń wáyé lẹ́yìn èsì akọ̀wé ìjọba àpapọ̀ àná Boss Mustapha níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Garba Shehu kọ. Níbi ayẹyẹ yìí ni Mustapha ti ní kò sí ẹyọ ẹnìkan ṣoṣo tí ó lọ́wọ́ nínú bí Buhari ṣe di ààrẹ. Mustapha ní síwájú ìdìbò ọdún 2015 Buhari darí àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n fún un ní ìbò 12.5 million nígbà tí ẹgbẹ́ Legacy tí wọ́n ṣe ìdásílẹ̀ APC náà fún un ní àlékún ìbò 3 million. Ó ní gbogbo àpapọ̀ agbára yìí ni ó yọrí sí 15 million ìbò tí ó fún Buhari láǹfààní àti gba ipò lọ́wọ́ ààrẹ tó ń ṣèjọba lọ́wọ́ ní ìgbà náà Goodluck Jonathan láti ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Àjàyí ṣe àpèjúwe ọ̀rọ̀ Mustapha ní ìdàrúdàpọ̀ lórí ìtàn òṣèlú, distortion of political history. Ó ní ká tiẹ̀ gbé ti ìdìbò gbogbogbò ọdún 2015 sí ẹ̀gbẹ́ kan, kò sí bí Buhari ṣe fẹ́ di ààrẹ láì kọ́kọ́ di olùdíje fún APC. Ó ní Buhari ìbá má ti rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà ní Teslim Balogun Stadium ìpínlẹ̀ Èkó ní ọdún 2014 láì jẹ́ wípé Tinubu dá sí i. Òun ni ó kó àwọn gómìnà APC àti aṣojú ẹkùn gúúsù ìwọ̀ oòrùn jọ láti ṣe àtìlẹ́yìn kí Buhari lè jẹ́ olùdíje láti ẹgbẹ́ wọn. Àjàyí fi kún un wípé gbogbo àtìlẹ́yìn tí ó yọrí sí àṣeyọrí Buhari ni ó yẹ kí wọ́n mọ rírì rẹ̀. Ó ní pẹ̀lú wípé Buhari ní ìbò 12 million láti ẹkùn àríwá, èéṣe tí ó fi pàdánù ìbò ààrẹ lẹ́ẹ̀mẹ́ta ní ọdún 2003, 2007 àti 2011. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote ti ní ó ṣeé ṣe kí àwọn iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní Port Harcourt, Warri àti Kaduna má ṣiṣẹ́ dáadáa mọ́ pẹ̀lú òbítíbitì bílíọ̀nù $18 tí wọ́n ti ná lé lórí fún àtúnṣe. Alhaji Dangote sọ èyí níbi ìgbàlejò àwọn ọmọ ẹgbẹ́ ọ̀gá iléeṣẹ́ láfíríkà Global CEO Africa tí wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ ìfọpo rẹ̀ lánàá. Dangote ní àwọn kọ́ ibi ìfọpo 650,000 barrel per day yìí lẹ́yìn tí ìjọba olóògbé ààrẹ Yar'Adua kọ̀ àti ta ibi ìfọpo orílẹ̀-èdè fún un. Ó ní iléeṣẹ́ ìfọpo tí àwọn kọ́kọ́ rà lọ́wọ́ ìjọba ń pèsè 22% ti epo àwọn rà nínú oṣù kínní ọdún 2007, ṣùgbọ́n àwọn ní láti dá a padà nígbà tí ẹlòmíràn gbàjọba. Alámòjútó ìgbà náà yí ọkàn Yar'Adua padà wípé ó ṣì máa ṣiṣẹ́ kí wọ́n gbà á lọ́wọ́ wọn. Títí dòní wọ́n ti ná $18 billion síbẹ̀ kò ṣiṣẹ́. Dangote ní àtúnṣe tí wọ́n ṣe sí àwọn iléeṣẹ́ ìfọpo wọ̀nyí dàbí ìgbà tí wọ́n gbìyànjú àti tú ọkọ̀ tí wọ́n ti ṣe láti 40 ọdún sẹ́yìn ṣe nígbà tí ìmọ̀ ẹ̀rọ kò tíì gòkè àgbà. Wọn ìbá pààrọ̀ ẹ́ńjìnì rẹ̀, ara ọkọ̀ kò ní lè gbé ẹ́ńjìnì ìgbàlódé tuntun tí wọ́n gbé fún un. Bí a kò bá gbàgbé wípé ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ náà sọ ọ̀rọ̀ tí ó jọ bẹ́ẹ̀ ní ọdún tí ó kọjá bí ó ti ní NNPC mọ̀ wípé àwọn kò lè ṣe àmójútó ibi ìfọpo. Ó ní àwọn olókoòwò bíi Dangote san $750 million láti gba ìṣàkóso àwọn iléeṣẹ́ ìfọpo, ṣùgbọ́n Yar'Adua tí ó gba ipò ní ọwọ́ rẹ̀ bà gbogbo ìdúnàdúrà jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Èkó LASEC ti sọ lánàá wípé ó lé ní mílíọ̀nù 6 olùgbé ìpínlẹ̀ Èkó tí yóò yan alága kánsù 63 57 àti kánsílọ̀ 376 níbi ìdìbò ọjọ́ àbámẹ́ta. Alága LASEC Adájọ́ Bọ́lá Òkìkíolú Ìgìlẹ̀ ni ó sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ìgbáradì wọn fún ìdìbò. Ó ṣàlàyé wípé ìdìbò yóò wáyé ní ìjọba ìbílẹ̀
ìbílẹ̀ 20 àti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè council 37 láàrin ìpínlẹ̀. Alága LASEC ní nínú ẹgbẹ́ òṣèlú 19 tí ó fi èròǹgbà wọn hàn, 15 péré ni yóò kópa nínú ìdìbò. Ó fi kún un wípé ìdìbò yóò wáyé ní ibùdó ìdìbò polling unit 13,325 tí ó wà káàkiri ìpínlẹ̀ Èkó. Àpapọ̀ àwọn olùdìbò tí wọ́n fi orúkọ sílẹ̀ jẹ́ 7,060,195. Iye káàdì ìdìbò PVC tí wọ́n gbà jẹ́ 6,214,970 nígbà tí iye PVC tí kò tíì rẹ́ni gba òun kú sí 845,225. Ó wáá fi ìgboyà rẹ̀ hàn wípé àjọ wọn ti gbáradì láti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tí kò ní màdàrú nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé aṣòfin ti yọ aṣòfin tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan kúrò ní ipò alága ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ òkèèrè àti ti iléeṣẹ́ tí kìí ṣe ti ìjọba. Lẹ́yìn èyí ni wọ́n fi sínétọ̀ tó ń ṣaṣojú Akwa Ibom North East Senatorial District Aneka Bassey rọ́pò rẹ̀. Ìkéde yìí wáyé láti ẹnu ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio lẹ́yìn ìpàdé tí ó wáyé lánàá Ọjọ́bọ̀. Èyí ni ìgbésẹ̀ tuntun tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé tako aṣòfin Kogi lẹ́yìn ayẹyẹ ìbúra tí ó wáyé nínú oṣù kọkànlá ọdún 2023 ni wọ́n yan Akpoti-Uduaghan gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ aṣòfin. Ṣùgbọ́n ọjọ́ 4 oṣù kejì ọdún 2025 ni Akpabio ṣe àyípadà ipò tí wọ́n fi gbé Akpoti-Uduaghan lọ diaspora àti NGOs. Ìgbésẹ̀ wọn yìí yọrí sí bí wọ́n ṣe jáwé gbélé ẹ̀ fún oṣù 6 kí ilé-ẹjọ́ tó pa á láṣẹ kí wọ́n dá a padà. Títí di àkókò yìí, Akpoti-Uduaghan kò tíì padà sí ẹnu iṣẹ́ rẹ̀ bí àwọn aṣòfin ṣe ní àwọn kò tíì gba ojúlówó ìwé ìdájọ́ certified true copy lọ́wọ́ ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ilẹ̀ United States lórí ẹ̀sùn wípé Nàìjíríà kọ̀ àti ṣe bí àwọn ti ṣe lórí òfin ọdún 5 ìwé ìgbélùú 5-year multiple entry visa. Bákan náà ni wọ́n dá ọ̀rọ̀ wọn nù wípé ààrẹ Bọ́lá Tinubu wọ́gi lé àgbékalẹ̀ visa ọlọ́dún 5 fún àwọn ọmọ orílẹ̀-èdè US. Bí wọ́n ti ṣe àpèjúwe ìròyìn yìí ní èké àti aṣinilọ́kàn nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ààrẹ Tinubu kò fi ìgbà kankan ṣe ìdádúró visa ọlọ́dún 5 fún àwọn ará US ni wọ́n ti ṣàlàyé wípé Nàìjíríà ṣì ń tẹ̀síwájú àti máa yọ̀ǹda non-immigrant visa fún ará ilẹ̀ US lábẹ́ àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù. Èyí yàtọ̀ sí ohun tí wọ́n ń gbé pòyẹnu lórí ẹ̀rọ ayélujára. Èyí ń wáyé lẹ́yìn àtúnṣe tí US ṣe lórí òfin visa fún ọmọ Nàìjíríà bí wọ́n ti ní wọn kò ní ju àǹfààní visa olóṣù 3 lọ fún single entry. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Edo láti ẹgbẹ́ òṣèlú PDP ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024, Asue Ighodalo ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà Monday Okpebholo ni ó jáwé olúborí. Nínú àtẹ̀jáde àná tí wọ́n yọ̀ǹda lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní kété tí ẹjọ́ parí ni Ighodalo ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun gba kámú lórí ẹjọ́ ìkẹyìn tí ilé-ẹjọ́ dá, èyí kò túmọ̀ sí wípé ó tẹ́ òun lọ́rùn. Ọjọ́bọ̀ àná ni ilé-ẹjọ́ tó ga jùlọ gbé ìdájọ́ tó kẹ́yìn kalẹ̀ lórí ìbò gómìnà bí ó ti ní Okpebholo ní ojúlówó ẹni jáwé olúborí. Lẹ́yìn èyí ni Okpebholo kéde wípé ìdájọ́ yìí ni ìbẹ̀rẹ̀ ohun tuntun fún ìdàgbàsókè ìpínlẹ̀ Edo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn ìdájọ́ ni Okpebholo ní ìdájọ́ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbò tí aráàlú dì fún ṣe iyebíye. Gómìnà ní èyí kìí ṣe àṣeyọrí tòun nìkan ṣùgbọ́n fún gbogbo ará ìpínlẹ̀ Edo láì wo ẹ̀yà, ẹ̀sìn tàbí òṣèlú. Bí ó ti nawọ́ ẹ̀fẹ́ sí àwọn tí wọ́n jọ díje papọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ alátakò, ó ní ìdìbò ti parí, ìṣèjọba àti ìwòsàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù kí Okpebholo kú oríire bí ó ti pè fún
ìṣọ̀kan àti ìdàgbàsókè oníkíákíá ní ìpínlẹ̀ Edo. Gómìnà ìpínlẹ̀ Ògùn tí ó tún jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn gúúsù Dàpọ̀ Abíọ́dún ṣe àpèjúwe ìdájọ́ ilé-ẹjọ́ gíga ní èyí tí ó tọ́ sí Ọ̀pẹ́bọlọ̀. Nínú àtẹ̀jáde ni Abíọ́dún ti ní ìdájọ́ yìí ti mú gbogbo àhesọ rodò lọ sinmi. Ó ní báyìí Ọ̀pẹ́bọlọ̀ yóò pa ọkàn pọ̀ sí ojú kan láti ṣiṣẹ́ ìlú tí wọ́n torí rẹ̀ dìbò yàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ológun ojú òfurufú NAF tí ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Operation Fansanyama ti yin àdó olóró pa àwọn adàlúrú nítòsí Yabuga ní ìjọba ìbílẹ̀ Maru, ìpínlẹ̀ Zamfara. Àwọn adàlúrú yìí ni wọ́n ń kọ́wọ̀ọ́rìn láti lọ ṣe ìkọlù ńlá ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Zamfara àti Kebbi kí àwọn ológun tó rọ̀jò àdó olóró lé wọn lórí. Àwọn adàlúrú tí wọ́n ń lọ pẹ̀lú alùpùpù 140 tí ọ̀kọ̀ọ̀kan wọn gbé adàlúrú méjì ni wọ́n dáná yá. Agbẹnusọ iléeṣẹ́ ológun Ehime Ejodame ni ó ṣe àfihàn yìí lálẹ́ àná Ọjọ́bọ̀ nínú àtẹ̀jáde bí ó ti ní àwọn adàlúrú tí wọ́n gbìyànjú àti sá nínú wọn ni wọ́n fi ẹsẹ̀ sáré tí ológun fi àdó olóró lé wọn lọ. Lẹ́yìn èyí ni wọ́n bá òkú wọn àti ìbọn pẹ̀lú àjókù ọkọ̀ alùpùpù wọn níbi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.